Mo kí gbogbo ọmọ Yorùbá tó ń gbọ́ mi àti gbogbo ẹni tí ó jẹ́ pé ó gbọ́ Yorùbá ni kì í ṣe ọmọ Yorùbá. Mo kí gbogbo wa pátápátá. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀mbáyé. Èmi a máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí, bàbá rìnrìn ẹ jẹ́ ká sọ pa rìnrìn. Ògúnnágbòǹgbò ni Dr. Ọlálékan Sàlámì. Ẹni tó jọ mí kò lóhùn mi lẹ́nu, ẹni tó lóhùn mi lẹ́nu kò jọ mí rárá. In tí mò ń ṣe ní orí social media ó yàtọ̀ sí in tí gbogbo èèyàn tó ń ṣe. Ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ló ṣe kọ́lé ẹ̀ sókè gogoro. In tẹ́mi ń ṣe ní orí social media òun náà ni pé mo máa ń sọ fún wa pé ẹ má jẹ́ ká gbàgbé àwọn nǹkan tí àwọn baba ńlá wa tó ń lò kó tó di pé òyìnbó dé. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn la máa ń rí tó máa ń ṣe àwọn fídíò lórí social media, pàápàá TikTok àti Facebook àti àwọn social media tó kù. In tẹ́mi ń ṣe kò sẹ́ni kankan tó ń ṣe irú ẹ̀. Ìdí rẹ̀ tó yẹ pé ẹni tó bá gbọ́ fídíò mi tó kàn mú nọ́mbà mi tó bá pè mí, a máa padà jà. Farabalẹ̀ kó gbọ́ ohun tí mò ń sọ, ó máa ṣàǹfààní fún ẹ. Kò sí bó ṣe lè rí nílẹ̀ Yorùbá tó bá gbọ́ fídíò yìí ó máa ṣàǹfààní fún ẹ. Ṣùgbọ́n tó bá fi ìmọ̀ tara ẹni nìkan sí, ó máa jẹ́ ká jà. Kí ni ìmọ̀ tara ẹni nìkan? Òun náà ni pé kí ọ̀kan píkì nọ́mbà yìí kó wá pè. Tèmi dẹ̀ ń sọ gbogbo ìgbà pé nọ́mbà yóò sì fún pípè, WhatsApp message ni. O tún wá message náà, in tó ń béèrè kò jọ mọ́ ohun tèmi ń sọ. Àbí òun rí mi ní rí pé bóyá àwọn tó máa ń ṣe fídíò tó máa ń sọ̀rọ̀ ogun. Tó bá ti ń rí bẹ́ẹ̀ ó máa jẹ́ ká jà. Farabalẹ̀ kó gbọ́ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ọmọdé ló máa ń dá YouTube channel sílẹ̀ tó fi ń wá ohun tó máa jẹ. Ọ̀pọ̀lọpọ̀ àgbà ló ń dá channel YouTube kalẹ̀ wọ́n wá ohun tó máa jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ó open TikTok bó tẹ̀ jẹ́ pé TikTok kò tíì máa sanwó fún wa ní Nàìjíríà. Àwọn èèyàn ṣàkóra wọn sínú wasted effort lórí wọ́n fi ogun kalẹ̀. In tí gbogbo wọn ń ṣe ó yàtọ̀ sí in tèmi ń ṣe. In tèmi ń ṣe ni pé mò ń polówó fún wa pé àní bí irọ́ ṣe gba ayé tó, ẹgbẹ́ kan wà tó ń sọ òtítọ́ nípa ogun ìbílẹ̀, nípa àṣà ìbílẹ̀. Orúkọ ẹgbẹ́ náà ni Association of Africa Tradition and Culture. Kí ni ìwúlò ẹgbẹ́ yìí? Kí ni ìwọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá personally báwo lo ṣe lè jẹ àǹfààní nínú ẹgbẹ́ náà? Ẹ ṣeun. In tẹ́gbẹ́ náà wà fún òun ni pé a kóra wa jọ àwa ọmọ Yorùbá. In tí ìwọ bá mọ̀ fi hàn wá nínú ẹgbẹ́, kẹ́lòmíràn fi tóun náà mọ̀ kó fi hàn ìwọ náà nínú ẹgbẹ́. Bá ṣe máa ń ṣe òun náà ni pé orí WhatsApp la wà ta kóra wa jọ. A wá dá ẹgbẹ́ kan lẹ̀, a wá rẹ́gísítà ẹgbẹ́ yẹn lọ́dọ̀ ìjọba. A rẹ́gísítà ní year 2020. Ó jẹ́ bí ọdún 5 sẹ́yìn, ṣùgbọ́n ó ti pẹ́ ta ti dá ẹgbẹ́ náà sílẹ̀ ta ti ń tukọ̀ ẹ̀. Dr. Ọlálékan Sàlámì tó ń gbọ́ ohùn ẹ̀ yìí, òun ni Ọlọ́run fi ọwọ́ ẹ̀ dá ẹgbẹ́ náà sílẹ̀. Bẹ́ẹ̀ sì ni òun náà ló jẹ́ ààrẹ ẹgbẹ́. Ní ta máa ń ṣe nínú ẹgbẹ́ yẹn òun ni pé tó bá ṣe pé oògùn orí fífọ́ ni wọ́n mọ̀, tó bá sọ nínú ẹgbẹ́ yẹn pé mo mọ oògùn kan, oògùn orí fífọ́ ni, ẹ mú nǹkan báyìí, ẹ mú nǹkan báyìí, tẹ́ bá ti lò báyìí ó máa lọ. A máa rí ẹlòmíì náà tó ṣe pé oògùn ẹ̀yìn dídùn lòun mọ̀ tó máa sọ pé fún ẹ̀yìn dídùn ẹ mú nǹkan báyìí, ẹ mú nǹkan báyìí ó máa lọ. Àti ibẹ̀ lọ ẹni tó bá ṣe pé in tóun nílò kò sínú oògùn méjì yìí, á béèrè in tóun nílò. Ẹ dákun o, àwúre ni mò ń wá o. Ẹ dákun o, in tó máa jẹ́ kọjá èèyàn kó máa yá òun ni mò ń wá. So ẹni tó bá mọ̀ nípa ẹ̀, a wá sọ fún ẹ pé yá mú nǹkan báyìí, mú nǹkan báyìí kò lò á rí báyìí. Àwa táwa wà nínú ẹgbẹ́ náà a lé ní 200 báyìí. Ó túmọ̀ sí pé bí ìwọ bá ṣe sọ nǹkan ẹyọ kan, èèyàn 200 ló ń gbọ́. Èèyàn 200 yẹn ni ìwọ náà máa jẹ àǹfààní ní táwọn náà bá sọ. Ṣé wàá rí pé tá bá ti ń ranra wa lọ́wọ́ nílẹ̀ Yorùbá, àwọn ọgbọ́n táwọn baba ńlá wa tán gbé lọ, tán gbé kú, irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò ní happen mọ́. Kò wá sí ẹnì kankan tí ò ní jàǹfààní nínú àwa tá wà ń bẹ̀.
bólùdásílẹ̀ ṣe sọ tóun mọ̀ tí èèyàn bíi 200 gbọ́ sétí, táwọn náà bá sọ nǹkan táwọn náà mọ̀, olùdásílẹ̀ náà gbọ́ sétí, àwa jọ máa jàǹfààní ara wa. tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, kàn sí mi lórí WhatsApp nọ́mbà mi 08028565188. ẹ má pè nọ́mbà yẹn, WhatsApp nọ́mbà ni. nǹkan tí kò wá sẹ́nì kankan tí ó lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, kò sọ̀rọ̀ pé ìlú báyìí mo wà, ìlú báyìí kò ń sọ̀rọ̀ ìlú mo wà. Tí WhatsApp bá ti dé ìlú tó wà, o lè darapọ̀. tó sì jẹ́ pé olólùfẹ́ àṣà Yorùbá lápapọ̀ ni ẹ́, o lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. iṣẹ́ tí mo wá fẹ́ fún wa lónìí, iṣẹ́ àtúndì àwọn àgbàlagbà ni. tá a bá fẹ́ ṣe ẹ jẹ́ ká wá ẹran màálù, bá ṣe ẹran kan, bóyá bí ẹran tó máa tà ní 1000 naira, tó máa gé ẹyọ kan, tó máa dúró, tó máa wà lóṣùṣù báyìí. àwa gé sí 9, tó bá jọkùnrin ni, tó bá jóbìnrin ni a gé sí ọ̀nà 7. tá bá ti gé ẹran yìí, a kó yẹn sẹ́gbẹ́ kan. a wá akọ aláǹgbá kan, a jó pẹ̀lú àtàrí. tá bá ti jó pẹ̀lú àtàrí, ẹran yẹn a wá fi ata, iyọ̀, nǹkan kan tó fi ń sebẹ̀, ṣùgbọ́n ẹ má yẹ ká fi magí sí, àwọn nǹkan èlò òyìnbó ẹ má yẹ ká fi sí. a wá mú ẹbu yẹn, a dà sí, a sè lépo níyọ̀. tá bá sè lépo níyọ̀ tán, a wá da, ẹ má yẹ kí ọbẹ̀ yẹn kó pọ̀, ẹ má yẹ kó ọbẹ̀ yẹn pọ̀, díẹ̀ náà ni. àwọn ẹran 9 tàbí 7 tá gé sí yẹn, òun la fẹ́ sè. a wá dà sí, a kọ́kọ́ gbá ẹnu ọ̀nà wa, ẹnu ọ̀nà àbáwọlé wa. a wá da ọbẹ̀ yẹn, a rà dà síbẹ̀. kì í ṣe ń tá máa sè tí ọbẹ̀ máa ṣàn káàkiri, ọbẹ̀ díẹ̀ ni, bíi pé kán yí ẹran láta. a wá dà sí ẹnu ọ̀nà wa, a wá kúnlẹ̀ sí. tá bá ti kúnlẹ̀ sí, a wá ká ọwọ́ wa sẹ́yìn. a máa sọ pé ẹ̀yin àgbàlagbà, ẹ tú mi sílẹ̀, ẹ̀yin ayé, ẹ tú mi sílẹ̀, ẹ jẹ́ kí ire ayọ̀ mi, ẹ jẹ́ kó kàn mí, ẹ má dínà mọ́ mi, ẹ má dínà mọ́ mi, ire tèmi ẹ jẹ́ kí n rí gbà. nítorí gbogbo ẹ̀ṣẹ̀ tí aláǹgbá bá ṣẹ̀ láyé yìí, ìdọ̀bálẹ̀ kan ní fi tàn. so àwa jẹ àwọn ẹran yẹn, tá bá ti jẹ, ẹ jẹ́ ká dìde pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú àṣẹ Ọlọ́run. ṣùgbọ́n tá bá fẹ́ ṣe kínní, ìhòòhò la máa wà. so ó túmọ̀ sí pé ẹnu ọ̀nà nínú ilé la máa dà sí, kì í ṣe pé àti wọ ilé wa tẹ́pẹ́ àwọn èèyàn máa wò pé kílẹ̀ ni yìí ń ṣe. cotton ẹ jẹ́ kó wà ńbẹ̀, tó yẹ pé kípẹ́ẹ̀tì wà ńbẹ̀, ẹ jẹ́ ká ṣí kípẹ́ẹ̀tì kúrò ńbẹ̀, ká rí pé ilẹ̀ ńlẹ̀ gangan la dà sí. ilẹ̀ ńlẹ̀ yẹn ká jẹ́ kó mọ́, bóyá ká nù ni, bóyá ká fọ́ ni, ká ṣáà jẹ́ kó mọ́. tó bá jórí táìsì, èèyàn lè dà sí náà. tí wọ́n bá ti dìde, ìhòòhò téèyàn wà ń wò yẹn, tí wọ́n bá dìde, á ṣẹ̀ lọ wọ aṣọ ẹ̀, á dára fún wa.